Aláròyé máa wí o. èyí lohun tí Gani Adams sọ lórí aáwọ̀ láàrin Ọọ̀ni àti Aláàfin gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oyè jíjẹ àti èmi jù ọ́ ìwọ ojú mi ṣe fẹ́ dá ìjà sílẹ̀ láàrin Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì àti ọba Abímbọ́lá Ọ̀wọ́adé tí í ṣe Aláàfin Ọ̀yọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams ti rọ àwọn orí adé méjèèjì láti gba àlàáfíà láàyè láàrin ara wọn. Nígbà tó ń sọ ọ̀rọ̀ yìí, Gani Adams rọ tọ̀túntòsì ọba aláyé yìí láti na sùúrù sí ọ̀rọ̀ ọ̀hún. Ó ní kí wọ́n yanjú ẹ̀ nítùbínùbí nítorí ọ̀nà láti fáwọn alàgàtà láàyè ni nígbà tí kò bá sí ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá. Ó ní mo ti kàn sí àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá kan lórí ọ̀rọ̀ yìí, ọ̀nà láti ké sí wọn kí wọ́n sì dá sí wàhálà tí ń lọ láàrin àwọn ọba ńlá méjèèjì ni Ọọ̀ni Ilé-Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́. Ohun àmúyangàn wa nílẹ̀ Yorùbá àti nílẹ̀ adúláwọ̀ ní àwọn ọba méjèèjì yìí, a ò lè jẹ́ kí ìyapa wà láàrin wọn. Mo ti ránṣẹ́ sí ààfin ọba ńlá méjì nílẹ̀ Áfíríkà pé kí wọ́n yanjú ọ̀rọ̀ náà ní ìtùbínùbí kí a sì jẹ́ kí àlàáfíà jọba ní ilẹ̀ Yorùbá. Orí ètò ààbò kò tí ì fara rọ ní ilẹ̀ Yorùbá báyìí. Àwọn ọba ńlá méjèèjì ní ipa láti kó nínú ọ̀rọ̀ náà. A kò sì lè jẹ́ kí àwọn ọ̀tá láti ìta wọlé sí wa lára. Tí ògiri ò bá lanu, aláǹgbá kò lè ráàyè wọbẹ̀. Gani Adams ní àwọn ilé ọgbọ́n, àṣà àti àwọn ohun àmúṣagbára Yorùbá ni Ọọ̀ni àti Aláàfin jẹ́. Nítorí náà kí wọ́n gba àlàáfíà láàyè láti jọba láàrin wọn àti láti dáàbò bo ilẹ̀ Yorùbá lọ́wọ́ ewu. Tí ẹ ò bá gbàgbé, èdè àìyedè àwọn ọba aládé náà bẹ́ẹ̀ lẹ́yìn tí Ọọ̀ni fi oníṣòwò pàtàkì ilẹ̀ Ìbàdàn nì Dọ̀tun Sànúsí joyè Ọ̀kanlọ́mọ Oòduà, ṣùgbọ́n tí ọba Aláàfin fa ìbínú yọ nítorí ẹ̀ tó sì ní kí Ọọ̀ni fagilé oyè náà láàrin ọjọ́ méjì péré. Lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 16 oṣù kẹjọ ọdún yìí ni Ọọ̀ni fi Sànúsí joyè náà níbi ìfilọ́lẹ̀ ètò ìkówójọ kan tí wọ́n ń pè ní Together tó wáyé ní ilé ìtura àti ibùdó ìgbafẹ́ Ìlàjì Hotel and Sports Resort Àkọ́rán ní Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Àmọ́ ọ̀rọ̀ bẹ́yìn yọ nígbà tí Aláàfin gbé ọ̀rọ̀ náà síta tó sọ fún Ọọ̀ni láti fagilé oyè tó fi Sànúsí jẹ láàrin wákàtí 48 tàbí kó fojú winá òfin lórí ohun tó ṣe náà. Nínú ọ̀rọ̀ tiẹ̀, Ọ̀ọ̀nìrìṣà tí agbẹnusọ rẹ̀ Moses Ọláfáre fi àtẹ̀jáde síta lórúkọ ẹ̀ ṣàlàyé pé Ọ̀kanlọ́mọ Oòduà lóyè tóun fi Sànúsí jẹ kì í ṣe ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí Aláàfin ṣe sọ, àti pé òun kò fòyà lórí ìhàlẹ̀ tí Aláàfin ṣe. Òun kò ráàyè àlàyé kankan lórí ẹ̀ nítorí òun ti fi ọ̀rọ̀ náà sílẹ̀ fún àwọn aráàlú láti dá sí i. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.